máa fura o ọmọ àdàmà o torí ayé fẹ́lẹ́. ilá òfura ilá kọ́ lórí o ìkan òfura ìkan bá wẹ̀wẹ̀ jẹ. gbogbo ayé káyé ká wá yìí ká máa fura o. ìfura lóògùn àgbà lọ́mọdé lágbà ẹ máa fura. ẹ fura everybody kẹ́ ẹ fura. ẹ fura everybody kẹ́ ẹ fura. ògòǹgò ní bàbá ẹyẹ ọlọ́mọ síkàtà ní bàbá àgbàdo ìyálájé ló lórí gbogbo pàtẹ́pàtẹ́ ìyálọ́jà ló lórí gbogbo ṣòwòṣòwò. tá a bá ń sọ̀rọ̀ nípa rédíò tí ń bẹ lórí ayélujára ọ̀kan pàtàkì ní DNC rédíò jẹ́ ọ̀kan pàtàkì ní DNC rédíò lórí àwọn akẹgbẹ́ rédíò tí ń bẹ lórí ayélujára ló jẹ́ sọ wípé ọ̀gá nìkan láàrin òkúta ọ̀gá sì níyọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ yẹ̀pẹ̀. DNC rédíò adé orí ọ̀kín kì í ṣẹgbẹ́ ẹ̀pẹ̀yẹkẹ́yẹ. ẹ kú déédéé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ẹ fura ní DNC rédíò káàkiri gbogbo ìlú tí ń bẹ lábẹ́ ọ̀run níbi gbogbo tóòrùn ti ràn tójò ń rọ̀ tílẹ̀ ń tutù tarúgbó ń bomi sí mi lẹ́nu òjò rọ̀ kílẹ̀ tutù darúgbó bomi sí mi lẹ́nu bá àti máa kọ́ lórin nu ńgbà wà kéékèèké òjò bá ń rọ̀ bàbá bọ́ ní òjò táwọn wẹ̀ ní òjò a máa kọrin òjò rọ̀ kílẹ̀ tútù darúgbó bomi sí mi lẹ́nu. àní mo kí yín ẹ̀yin olólùfẹ́ ètò ẹ fura ní DNC rédíò káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbi gbogbo tẹ́tí láǹfààní àti máa jẹ̀gbádùn ètò ẹ fura ní DNC rédíò ní gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáyé orí íńtánẹ́ẹ̀tì ní DNC rédíò wà ló jẹ́ aláǹfààní àti máa gbọ́ra wa káàkiri gbogbo àgbáyé. ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni wọ́n ti ń gbọ́ DNC rédíò bá a ti ń ṣètò lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni wọ́n ti ń gbọ́ wa. DNC rédíò olódùmarè ó fìdí iléeṣẹ́ DNC rédíò ó fi kalẹ̀ sílùú Dallas orílẹ̀-èdè Amẹ́ríkà. ibẹ̀ náà la wà lásàlẹ̀ yìí tá a ti ń gbóhùnsáfẹ́fẹ́ tá a ti ń mẹ́tò ẹ̀ fura wá sétí gbogbo ẹ̀yin ọmọ adarí hun. Elédùmarè ó ti ṣètò ẹ̀ fura ó ti sọ́ di igi àlọ́yè ní DNC rédíò orí ayélujára gẹ́gẹ́ bí mo ti wí síwájú orí ayélujára orí íńtánẹ́ẹ̀tì ní DNC rédíò wà. ẹ lè máa gbọ́ DNC rédíò lórí ẹ̀rọ kọ̀ǹpútà yín tẹ́ bá ti lọ sí wẹ́bsáìtì wa www.distinctradio.com àti Distinct Radio àti DNC rédíò ọ̀kan náà ní méjèèjì. àti bẹ́ẹ̀ pè ní Distinct rédíò bẹ́ẹ̀ sì pè ní DNC rédíò iléeṣẹ́ rédíò kan náà lẹ́ ń pè rí iléeṣẹ́ rédíò kan ṣoṣo náà lẹ́ ń pè rí. DNC rédíò a tún wà lórí iTunes a wà lórí TuneIn app a sì ń bẹ lórí Android àti BlackBerry World. ẹ bá ti lọ síbi tí gbogbo àwọn application tí mo tò kalẹ̀ o síbi tẹ́ ẹ lọ sí bẹ̀ bá ti lọ bẹ̀ bá ti sáàchì fún DNC rédíò kétékété
ńlẹ́ máa gbọ́ wa kétékété ńlẹ́ máa gbọ́ wa ẹ sì máa gbọ́ gbogbo àwọn ètò wa tá a ti lálẹ́ lọ́kan òjọ̀kan tó bá wá ṣe wípé látòrí fóònù yín ni 857-232-0137 ò lẹ́pẹ̀ lórí fóònù yín nọ́mbà tẹ́ pè nù lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tẹ́ bá ti pè 857-232-0137 ibikíbi tẹ́ rí kẹ́ ẹ ti pè ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tó bá ti wá jẹ́ wípé tó bá ti jẹ́ pé orílẹ̀-èdè tó yàtọ̀ sí orílẹ̀-èdè Amẹ́ríkà lẹ ti fẹ́ pè ẹ ti fẹ́ máa jẹ̀gbádùn ètò ẹ̀fọ́ra látòrí fóònù yín ẹ má gbàgbé àti fi international code síwájú rẹ̀ ó lè jẹ́ +1 níbo bóyá +1 ní tọ̀dọ̀ tí yín ni àbí 1 kan ṣoṣo àbí 1 ní tọ̀dọ̀ yín ẹ sá ti fi international code ẹ ti fi síwájú rẹ̀ kétékété lẹ́sìn máa gbádùn wa kétékété lẹ́ máa gbáwọn ètò wa tá a ti tẹ̀ máa jẹ gbádùn gbogbo àwọn ètò wa tá a ti làálẹ̀ lọ́kan òjọ̀kan. Àlàálẹ̀ Friday ọjọ́ Jímọ̀ láago 9 sí 10 lètò ẹ̀fúra ń gorí afẹ́fẹ́ ní DNC rédíò. Aago 9 sí 10 lọ́jọ́ Jímọ̀ là ń ṣètò ẹ̀fúra ní live ní DNC rédíò. Tẹ́ ẹ bá wá fẹ́ dá ṣètò ẹ̀fúra nọ́mbà tẹ́ pè ní tẹ́ bá fẹ́ bá wa dá ṣètò ẹ̀fúra bàbá tí mú tá a mú wá tá a ti nálẹ̀ tá a fẹ́ kẹ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin onímọ̀ ẹ̀yin tó lọ́wọ́ bá jogún làákàyè fún tẹ́ ń jẹ́ gbádùn wa tẹ́ ń gbádùn ètò ẹ̀fúra tẹ́yìn náà wá fẹ́ dá ṣètò ẹ̀fúra tẹ́ ní nǹkan kan àbí méjì tẹ́ fẹ́ sọ fún wa tẹ́ fẹ́ fi bá wa dá ṣètò tí gbogbo ayé ó sì gbọ́ tí gbogbo èyí ó sì bomi ọgbọ́n òòyàn mú nínú rẹ̀ nọ́mbà tẹ́ pèrè 817-717-5685 ẹ̀dín tó pè nọ́mbà lẹ́ẹ̀kan sí 817-717-5685 nọ́mbà tẹ́yìn lẹ́ fi pè wọlé nọ́mbà tẹ́ fi pè wọlé náà tẹ́ fi bá wa dá ṣètò ẹ̀fúra nọ́mbà lẹ́pè tẹ́ fi bá wa dá ṣètò ẹ̀fúra ẹ má wá gbé nọ́mbà fúnra wọn ọ̀tọ̀ ní nọ́mbà tẹ́ fi máa gbọ́ wa nọ́mbà àkọ́kọ́ tí mo pè 857-232-0137 kò lẹ́ẹ̀fì máa gbọ́ wa tó bá ṣe wípé látòrí fóònù yín lẹ ti fẹ́ máa gbẹ́tò ẹ̀fúra lẹ ti fẹ́ máa gbọ́ DNC rédíò nọ́mbà tẹ́ pè nù àmọ́ bẹ́ẹ̀ bá wá fẹ́ bá wa dá ṣètò ẹ̀fúra 817-717-5685 kò lẹ́pè tẹ́fẹ̀ láǹfààní àti bá wa dá ṣètò ẹ̀fúra. Akínwọ̀nú ọlá Olúwaṣèyí Yéròkun ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lójúde Olúyọ̀lé mo tún gàtè ètò ẹ̀fúra lọ́sẹ̀ yìí pẹ̀lú agbára Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run Ọlọ́run ọba Olódùmarè tí ń lọ wájú táwọn ò lọ wájú ọba mímọ́ tá a tún wẹ̀yìn tó tún wà ń bẹ̀ Elédùmarè tí ń bẹ lápò ọ̀tún tí sì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òsì wa ọba mímọ́ àlà funfun gbòò tó fi mímọ́ bòra bí aṣọ kábíyèsí ọba Èdùmàrè ọgbọ́n àtòyé ó yá sọ̀kalẹ̀ lórí ètò ẹ̀fúra. Ọmọ àtòyé sọ̀kalẹ̀ wá. Oyè pẹ̀lú ọ̀rọ̀ sọ̀kalẹ̀ wá. Ọkọ̀ pẹ̀lú oyè. Pẹ̀lú oyè pẹ̀lú mọ̀.
sọ̀kalẹ̀ sórí mi ó sọ̀kalẹ̀ sáyà mi ó sọ̀kalẹ̀ síkùn mi ó sọ̀kalẹ̀ sọ́kàn mi. béèyàn ò bá lọ́gbọ́n lórí kò fọ́n mi. láìsóye nínú àlùwàyà. láláìsímọ̀ ìjìnlẹ̀ ó dàbí àlejò tó dóríta mẹ́ta tí ò mọbi tó máa yà sí. ọgbọ́n ìmọ̀ òye tí lọ síwájú fi máa dé. Elédùmarè dákun fi fún mi. irú ọmọ tó fòpin Sólómọ̀ nínú Bíbélì. tó fi jẹ́ tẹ́kù bá sọ̀rọ̀ ó ń gbọ́. tẹ́jà bá fọhùn ó ń gbọ́. bẹ́yẹ bá ń ké ó ń gbọ́. bíjì bá ń jà sọ ló ti mọ bó ṣe jẹ́. bàbá mímọ́ gbàdúrà fún gbogbo wa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. bàbá mímọ́ gbàdúrà fún gbogbo wa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. bàbá mímọ́ gbàdúrà fún gbogbo wa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. bàbá mímọ́ gbàdúrà fún gbogbo wa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. akọni mama mú gègé bàbá wa kọ́ mi torí kò mọ̀ ọmọdé ni mo jẹ́. akọni mama mú gègé bàbá wa kọ́ mi torí kò mọ̀ ọmọdé ni mo jẹ́. Yerox of Africa Media Productions iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi. gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ. ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Akínwọ̀nà Ọláyéròkun the authentic African MC ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀ Yorùbá tó gbọ̀ngbọ́n àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. ẹ kàn sí Yerox of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101 ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà ní Canada London France ní Yúróòpù lórílẹ̀‐èdè Nàìjíríà kódà bó ṣe Iraq àbí Afghanistan àjọ ń lọ ní Yerox of Africa Media Production God first the secret of success gbogbo gitẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà tó dún ní dún. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectionals beds dining set Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct Furniture ní ẹ ká lọ. online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ péye tí ń jàǹfààní furniture àgbàlódé pẹ̀lú owó pọ́kú. lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527 Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. bèbí mi ṣọ́kọ̀lọ̀ ẹ̀ o kájọ máa rọ́ọ̀kì
àgbà ló tóró lọ ọba ló téyìn erin fan Sẹ̀tẹ́nísè jewelries tó kalẹ̀ sí 3269 98 Circle North Brooklyn Park ní Minnesota lamẹ́ríkà. àwọn níta jewelry àti lace fabric tó jojú ń gbèsè. tẹ́ bá wá fẹ́ ró dẹ́dẹ́ tẹ́ fẹ́ kàn dúdú lójú ayẹyẹ yín ẹ má yà sọ́tún ẹ sì má yà sósì. Sẹ̀tẹ́nísè jewelries ní kẹ́ ẹ lọ tààrà fún unique classic àti elegant design fún onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. bá a ti rìn lákòóní ilé láti kẹsàn-án ròde ẹni ó bá wà mójú ògún ni ẹjọ́ pàbínrè. Sẹ̀tẹ́nísè jewelries ni tó bá dibi yẹrí etí ẹ̀gbọ́rùn àti tọwọ́ àwọn aṣọ léèsì tó kún dẹ́dẹ́ ti gbẹ́wọ̀ ẹni yọrìkété 651-235-7523 ní nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. ẹ tún gbọ́ nọ́mbà wọn lẹ́ẹ̀kan sí 651-235-7523. wẹ́bsáìtì wọn ni www.settenisejewelry.com. Sẹ̀tẹ́nísè jewelry ọ̀gá nìkan láwùjọ òkúta. Ṣàmàjọ́ máa ń lọ bá yí pẹ́ o. Ẹ káàbọ̀ padà sórí ètò ẹ fura. ètò ló lò nígbọ̀wọ́ onígbọ̀wọ́ náà sì ló lẹ́tò. àwọn onígbọ̀wọ́ ètò ẹ fura àwọn lápolówó ọjà wọn torí wípé ìrùmí tí ń jó lábẹ́ omi tí ń jó lórí omi kò nílù rẹ̀ àbí omi lọ́wà. bàbá láǹfààní àti máa jẹ̀gbádùn ètò ẹ fura lálàálẹ̀ Friday tá a mú wá tá a láǹfààní àti máa gbádùn àwọn ètò wa àwọn prógámù wa lọ́kan ọ̀jọ̀kan bá ti là wọ́n lẹ̀ ní DNC rédíò. àwọn kan ní sùnígbọ̀wọ́ ètò ló já máa lù wọ́n lọ́gọ̀ọ́ ẹnu wípé àmọ́ rírì yín tẹ̀yìn ò sì ní jóná. agbára Elédùmarè ìgbẹ́ tí mo wọ̀ wò ní tán bẹ́ẹ̀ wọ̀ wò sì kẹ́ parun òkè òkè lẹ́yẹ ń fọ òkè òkè nílé iṣẹ́ ẹ̀yìn ọ̀mọ lọ. kò sọ́gbọ́n kan o kò sóògùn kan bẹ́ẹ̀ ni ọ̀sálùmọ̀kọ̀rọ̀ yìí kankan táwa ń lò lórí ètò ẹ fura tó kọjá àtọba ilé tó kọjá àtẹlẹdùmarè ọba òkè torí wípé gbogbo ọgbọ́n gbogbo ìmọ̀ gbogbo àgbékalẹ̀ lórí ètò ẹ fura gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní tí máa ń wí ní gbogbo ìgbà àtọ̀dọ̀ Ọlọ́run ọba ni. ètò ẹ fura ní DNC rédíò àgbékalẹ̀ Elédùmarè ni. ètò ẹ fura ní DNC rédíò àgbékalẹ̀ Ọlọ́run ọba ni. wọn àìlébùwà fún ara rẹ̀ tó gbé ètò ẹ fura kalẹ̀ wípé ká máa fi kọ́ra wa lọ́gbọ́n ká máa fi lára wa lóye. bàbá wa ń gbọ́ gẹ́gẹ́ bí èmi tí máa wí ẹ má jẹ́ àgbọ̀ gẹ́gẹ́ bí ẹ̀ńtátẹ́mẹ́ǹtì nìkan ẹ jẹ́ àgbọ̀ ká ronú lé lórí ká rò jinlẹ̀ ká sì fura torí wípé àròjinlẹ̀ ló bí ẹ fura. lọ́sẹ̀ yìí lórí ètò ẹ fura ohun tá a mú wá ká fi síra wa létí tá a yiri rẹ̀ wò tá a yànnàná rẹ̀ tá a sì padì tá a yàdìdún rẹ̀. lẹ́yìn ọ̀jọ̀gbọ́n onílàákàyè tẹ́ ń gbẹ́tò ẹ fura lẹ́yìn náà ó sì bá wa dá sí lápapòrí rẹ̀ ní ẹlẹ́jọ́ wẹ́wẹ́. ẹlẹ́jọ́ wẹ́wẹ́ àbí ká pè ní ẹjọ́ wẹ́wẹ́. àtò bòròbòrò bí ẹyẹ ẹ̀gà ni wọ́n bá bi léèrè ni wọ́n bi léèrè ẹyọ kan bòròbòrò ni ọmọ tò dálẹ̀. àtẹjọ́ ẹlẹ́jọ́ àtẹjọ́ tara rẹ̀ àti tọkọ àti tọmọ àti tìyàwó rẹ̀ bòròbòrò ni ọmọ tò bí ẹyẹ ẹ̀báàkà.
onímọ́tò ń gbé ọ̀rọ̀ ọ̀run ó sì tún ń rojọ́ wẹ́wẹ́. Ìwọ ṣe wá jẹ́ kìkì àròyé bí ẹyẹ ìbáàkà. Ọ̀ràn tonímọ́tò tí ń gbé yín sáré ikú tẹni tó tẹ̀ ọ́ mọ́lẹ̀ lógun tó mú ọ, ó ṣe wá dọ̀tá èrò tẹ́ ẹ jọ wọkọ̀ papọ̀. Kàkà kẹ́ ẹ panupọ̀ bá onímọ́tò tí ń sáré wí kó má gbé yín rọ̀rùn ọ̀sán gangan. Sún fún mi jáde sọ̀hún, kájúgun kúrò lọ́dọ̀ mi lórin tí ń bọ́ sí ọ lẹ́nu. Ìwọ lèèyàn fẹ̀gbẹ́gún, ìwọ ni wọ́n forí lù nígbà àyà. Jáwakọ̀ pọkùnpọ̀ kó wa mọ́tò orí kẹ́lì mórí délé. Sinmi póró ń pótò mọ́ sàpẹpẹ kélédùmarè ó jẹ́ kẹ́ ẹ gúnlẹ̀ láyọ̀. Mo lọ rèé yọ nínú archive rédíò OYO nínú rédíò Ọ̀yọ́ tí bàbá wa alàgbà Àlàbí Ògúndépò àwọn ni wọ́n ṣe jíǹgù lọ́dún gbọọrọ wọ́n ti ṣe jíǹgù ọ̀hún lórí rédíò OYO rédíò Ọ̀yọ́ tó wá yí padà ní ìṣètò di BCOS. Bàbá wa Àlàbí Ògúndépò àwọn wọ́n ṣe jíǹgù ọ̀hún. Ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ibi àròjọ́ wẹ́wẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti kàn dé ń yọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti kàn dé nù yọ̀ níbi àròjọ́ wẹ́wẹ́ tí Yorùbá bá léèyàn kàn dé nù yọ̀ wọn ní wípé irú ẹ̀yà sọ pé irú ẹni bẹ́ẹ̀ kàgbákò àti ká sọ pé èyí tí ọ̀yẹ́ kọ́ ṣẹlẹ̀ sírú ẹni bẹ́ẹ̀ ní burúkú ọwọ́ lọ ṣẹlẹ̀ sírú ẹni bẹ́ẹ̀ ní jẹ́ pé èèyàn kàn dé nù yọ̀ nu. Ẹ̀já wò láti ìdílé lọ́kọláya. Ọ̀pọ̀ obìnrin ló ti fẹjọ́ wẹ́wẹ́ síra rẹ̀ níbi nílé ọkọ níbi à ń rojọ́ káàkiri. Gbogbo tí ń ṣẹlẹ̀ ní ilé wọn, gbogbo tí ń ṣẹlẹ̀ lábẹ́ òrùlé wọn, lòdì ìbí ọmọ rò káàkiri. Bí ti ń rò fáwọn ọ̀rẹ́ rẹ̀, bẹ́ẹ̀ jọ mọ̀ rò fáwọn tí àjọ ń ṣiṣẹ́. Ẹlòmíì ò tiẹ̀ wá mójú kọ̀ pọ́nra mọ́, kọ̀mẹ́ntẹ́yìn ò lè rojọ́ fún. Ẹjọ́ wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ ní gbogbo ìgbà. Ọ̀pọ̀ ọkùnrin náà ló sì ti fẹjọ́ wẹ́wẹ́ tó ti fi dálé ara rẹ̀ kú. Torí wípé bí ti ń bẹ́ ń líkì bẹ́ẹ̀ náà ní ń bẹ́ ń gbàǹjà. Láti bóbìnrin ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ti wà bẹ́ẹ̀ lọkùnrin míì náà ẹlẹ́jọ́ wẹ́wẹ́ wà tí ò lè kẹ́nu rẹ̀ ń jánu. Ẹjọ́ wẹ́wẹ́ ó ti dọ̀pọ̀lọpọ̀ lé lákọláya, ó ti dọ̀pọ̀lọpọ̀ lé wọn rú. Ẹni tí wọ́n lọ rèé rújọ́ lé tiẹ̀ fún. Ṣé ìwọ máa tó náà bò má bí aṣọ lé tiẹ̀. Ẹni tó lọ rèé rújọ́ ọkọ tiẹ̀ fún, ẹni tí wọ́n lọ rèé fẹjọ́ ìyàwó tiẹ̀ sùn. Sọ ọmọ tó náà bò má sọ nínú ilé tiẹ̀, ọmọ tó bò má sọ nínú ọ̀dẹ̀ tiẹ̀ náà. Àwọn tí wọ́n rojọ́ ọkọ tiẹ̀ fún, bóun ilé tiwọn gan ṣe rí. Ẹni tí ó dá sọ fún ni Yorùbá ló ń bẹ, Yorùbá lẹ́ni tí ó dá sọ fún ni ọrùn rẹ̀ làáwò. Òun lọ rojọ́ ọkọ tiẹ̀ fẹ́ni tí ò níyàwó lé. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ gẹ́gẹ́ bá àti máa wí lórí ètò ìfura, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kó máa dárí ni wọ́n fura sí láì fura sí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ ká rárò jinlẹ̀ lórí rẹ̀ láì rárò jinlẹ̀ lórí rẹ̀. Ẹni tí wọ́n ń lọ rèé rọjò ọkọ tiẹ̀ fún. Ṣéyàwó ń bẹ lọ́ọ̀dẹ̀ tiẹ̀. Nítorí wípé pásítọ̀ yín ni, àáfàá ni, ìránṣẹ́ Ọlọ́run ni. Kò ti gbàgbé wípé ẹni tí ò nírú ẹni kò lè mọ iyì ẹni. Èjìká dùn ní mélòó tejò.
ẹni tí lè tiẹ̀ ò tó, ẹni tó ọ̀dẹ̀ rẹ̀ ò gún, bó ló sì fẹ́ tó lé ẹni ẹlẹ́ni. ṣùgbọ́n béèyàn bá jẹ́ lẹ́jọ́ wẹ́wẹ́, irú ẹni bẹ́ẹ̀ kò tiẹ̀ ní lákìíyèsára kankan, kò tiẹ̀ ní wò pé ẹni tóun rojọ́ tóun fún yìí bó ní ipò wo ló gan wà. ẹni tẹ́lòmíì ọlọ́rin máa rojọ́ wẹ́wẹ́wẹ́wẹ́ níwájú rẹ̀ tí ọlọ́mọ àtòjọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ lábẹ́ òrùlé tiẹ̀, tí ọlọ́mọ àtòjọ́ ìyàwó rẹ̀ fún, tí ọlọ́mọ fẹjọ́ ìyàwó rẹ̀ sùn, tí ọlọ́mọ fẹjọ́ ọkọ tiẹ̀ sùn. irú ẹni bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà làákàyè tí ń bẹ lórí irú ẹni bẹ́ẹ̀ gan-an kò tó tẹ̀ tí ń rojọ́. ìwọ tiẹ̀ jókòó kó tiẹ̀ ronú ara rẹ̀, ẹ̀já jókòó ká ronú ara wa láti ẹ̀ wò. ẹni tí wọ́n lọ rí fẹjọ́ sùn, ẹni tí wọ́n kẹjọ́ lọ́dọ̀ rẹ̀, ẹni tí ń gbà ọ́ nímọ̀ràn, irú ipò wo lẹni òun gangan wà? ìtí ń gbà ọ́ nímọ̀ràn lé lórí, ìhàwó gangan ni irú nǹkan bẹ́ẹ̀ kọ́ sí òun gangan lọ́pọ̀ sóun gangan fún ara tiẹ̀. ìyàlẹ́nu ńlá ni màá jẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà nígbà ọkùnrin míì ti bá fẹjọ́ ìyàwó rẹ̀ sùn rẹ̀ tí ò lóbi ńlé. irú ìmọ̀ràn wo ló rò wípé yóò fún ọ? ìmọ̀ràn yòówù tí ìbá àti ẹ̀wá fún ọ, àdváìsì yòówù tí ìbá fún ọ, irú ọgbọ́n bẹ́ẹ̀ ń bẹ lórí tiẹ̀ ni òṣòbí ńlé rẹ̀. pásítọ̀ yín, ìmáàmù yín, ọmọdé wọn ti ń tolé níyàwó òsì lọ́ọ̀dẹ tiẹ̀. ṣùgbọ́n ọ̀pọ̀ ni ò fura, ọ̀pọ̀ ni ò ràrò jinlẹ̀, ọ̀pọ̀ ni ò tiẹ̀ wò, ọ̀pọ̀ ni ò tiẹ̀ ronú rẹ̀ rí pé ẹni tí mò ń fẹjọ́ mi sùn yìí, ẹni tí mo lọ rèé rojọ́ fún yìí, ipò wo lẹni òun gan wà? ní kí pásítọ̀ tí ò sí àwòlé rẹ̀ ní kó wá bọ̀ paríjà láàrin ìwọ àtìyàwó tiẹ̀. Elédùmarè ò ní já sínà o, Elédùmarè ò ní já sínà. iṣẹ́ ìwádìí Yorùbá ó tún fìdí rẹ̀ múlẹ̀ wípé obìnrin tó bá ṣe wípé gbogbo tí ń ṣẹlẹ̀ láàrin òun àtọkọ rẹ̀ ní máa lọ rèé rògbòrògbòrò nílé wọn fáwọn òbí rẹ̀, irú obìnrin bẹ́ẹ̀ kì í sábà pẹ́ nílé ọkọ. iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ Yorùbá ló fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. tó bá jẹ́ wípé gbogbo tí bá ń ṣẹlẹ̀ láàrin wọn àtọkọ rẹ̀ wọn tó sófin wọn ti bọ́ lé wọn, wọn tó sì gbólóhùn aṣọ ó ti lọ rèé rò. ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló sì ṣe wípé àwọn tó ń lọ rèé rojọ́ fún náà kì í ṣe wípé wọ́n fẹ́ ọ fún burúkú, ṣùgbọ́n torí pé ìfẹ́ rẹ ti ń bẹ lọ́kàn wọn, ìfẹ́ òbí sọ́mọ nípa arú ẹjọ́ ọ̀bẹ́rí tóbi mi lọ rò lórí ọkọ rẹ̀ lé wọn, ẹjọ́ ọ̀bẹ́rí tọkùnrin mi lọ rèé rò fáwọn òbí rẹ̀ lórí ìyàwó rẹ̀. ìfẹ́ táwọn òbí wa ní sọ́mọ tí wọ́n ní sọ́mọ wọn, irú ìfẹ́ ọ̀hún ni ó wà dálé ọmọ òru. ló já sọ wípé ẹjọ́ wẹ́wẹ́, èyí tí ń pè níbi ẹjọ́ wẹ́wẹ́ kì í ṣe kékeré. béèyàn bá sì jẹ́ lẹ́jọ́ wẹ́wẹ́ tó ṣe wípé ó ní gbòrògbòrò nínú ẹni bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni ó sọnù lọ́wọ́ ọ̀rú ẹni bẹ́ẹ̀. torí ìtọ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ gbà mí nǹkan tọ́jọ́ ọ̀rọ̀ àṣírí tó lè ṣerú ẹni bẹ́ẹ̀ láǹfààní àwọn èèyàn ò ní sọ fún má jẹ́ ìyá alágbájọ́ gbọ́, má jẹ́ bọ́ọ̀dà alágbájọ́ gbọ́. ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ẹjọ́ ni.
ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ló tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tiẹ̀ tó wá ṣe débi tí wọ́n tún wá burú débi ẹjọ́ wẹ́wẹ́ tí wọ́n tún wá bá lùmọ̀ débi wípé ẹlòmíì ẹni tí ò tiẹ̀ mọ̀ rí ẹni tó ṣẹ̀ṣẹ̀ rí fúngbà àkọ́kọ́ irú ẹni bẹ́ẹ̀ ni ó wà mọ̀ tójú ọ̀lẹ́ ayé ara rẹ̀ fún. Wọ́n bá lọ rèé parí ìjà láàrin ọkọ àtìyàwó míì wọ́n lọ rèé parí ìjà láàrin wọn. Ẹjọ́ tó ti ṣẹlẹ̀ tó ti kúrègbè tó ti ṣẹlẹ̀ lọ́dún 10 sẹ́yìn tó ti ṣẹlẹ̀ lọ́dún 15 20 ọdún sẹ́yìn lóbìnrin mi ọmọ sọ bí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ lánàá yọmọ rojọ́ wẹ́wẹ́wẹ́ níwájú ẹni wá bá wọn parí ìjà. Yóò sì tú gbogbo àṣírí ilé tiẹ̀ yóò tú ta. Ẹni tí wọ́n wá ń tàṣírí ilé tiẹ̀ tó ń tàṣírí ilé tiẹ̀ tó ń tú ta ń ṣẹ́jú tiẹ̀ kí ló mọ̀ tí ń ṣẹlẹ̀ ilé tiẹ̀ kí ló mọ̀ tó ń bò má bí aṣọ kí ló mọ̀ tó ń pa má bí aṣọ. Ẹjọ́ wẹ́wẹ́ lẹ́lòmí yóò fi dà gbèsè ayé ọmọ rẹ̀ rú. Nípa àwọn òròjọ́ wẹ́wẹ́ òròjọ́ káàkiri Yorùbá sì bọ̀ wọ́n ní wípé bí sùn ẹni bá ta wọ́n ní àádọ́wọ́ bò jẹ́ ni. Ṣùgbọ́n òní bòròbòrò bí ẹyẹ káàkà irú ẹni bí kò ní mẹ́rin tó yẹ kó òròjọ́ fún kò ní mẹ́rin tó yẹ kó sẹ̀rọ̀ fún kò ní mẹ́rin nínú ẹni tí ó fi sọ̀rọ̀ ara rẹ̀ lẹ́ni tí ó ṣe é jàǹbá lọ́wọ́. Àròká Yorùbá wọn láròká ó jàjẹ́ lọ. Èèyàn ò wípé kéèyàn béèyàn bá jẹ́ aláròká tó jẹ́ lẹ́jọ́ wẹ́wẹ́ tó ṣe pé kọ́ máa rojọ́ káàkiri bórélé yọ sọ fún bórítàn yọ sọ fún bórígì yọ sọ fún bọ́rọ́pẹ̀ yọ sọ fún. Wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ wọ́n lájẹ́ àjẹ́ ọ̀sán ju ẹni bẹ́ẹ̀ lọ. Torí wípé gbogbo nǹkan lèèyàn lè wó òun rẹ̀ sí. Ṣùgbọ́n àròjù ẹni ká àfẹjù ẹni sùn òkun ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ìwú òru ẹni bẹ́ẹ̀ ìwú ògùn bẹ́ẹ̀ Yorùbá ní ìwú ògùn bẹ́ẹ̀ wọ́n lọ sọ wọ́n ló jẹ́ wọ́n wá sọ wípé àròká ló jàjẹ́ lọ. Ẹjọ́ wẹ́wẹ́ làgbéyẹ̀wò lọ́sẹ̀ yìí lórí ètò Ẹ̀fúra àti sójú òpó lẹ̀ fẹ̀yìn aráalé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n onímọ̀ ìfúnilá ká ìtẹ́yìn tó wà lórí ètò Ẹ̀fúra ètò láǹfààní àti bá wà dá sétò. Ẹjọ́ wẹ́wẹ́ ẹlẹ́jọ́ wẹ́wẹ́ Aláròyé bí ẹ̀rí ẹ̀ bá kà ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ wẹ́wẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti pàṣẹ ẹjọ́ wẹ́wẹ́ tó jẹ́ wípé ilé iṣẹ́ tí wọn ò bá wà tí wọn ò bá ti mọ̀ ṣiṣẹ́ tí ilé iṣẹ́ ọ̀hún pé ibẹ̀ wọn ò bá ti la àmì tí wọn ò bá ti la aka ṣùgbọ́n torí ẹjọ́ wẹ́wẹ́ ẹjọ́ àròdámi irú ẹni bẹ́ẹ̀ tó fi léra rẹ̀ kúrò lóṣẹ́ ọ̀hún. Gẹ́gẹ́ bá a ti wí síwájú ọ̀pọ̀lọpọ̀ ewu níbẹ̀ níbi ẹjọ́ wẹ́wẹ́ torí wípé ìjọ ọ̀sẹ̀ lẹ́jọ́ wẹ́wẹ́ ẹ̀ táwọn èèyàn mọ̀ pé ni àwọn èèyàn mọ̀ pé ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ni pẹ́jọ́ ẹjọ́ rẹ̀ pọ̀ kò sẹ́ni tí ò lè rojọ́ fún kò sí tí ò lè sọ jáde kò sásìrí tẹ́ ẹ lè fi sí lọ́wọ́. Irú ẹni bẹ́ẹ̀ táwọn èèyàn bá rí ìjọ pa lára wọn ò lè sọ fún irú ẹni bẹ́ẹ̀. Wọn bá tún wá rí ìjọ ṣèrú ẹni bẹ́ẹ̀ láǹfààní wọn ò ní jẹ́ ọmọ ẹ má jẹ́ ọmọ o ẹ má jẹ́ alágbájá ọgbọ́ ẹ má jẹ́ bàbá alágbájá ọgbọ́ ẹ má jẹ́ bọ́ọ̀dà alágbájá ọgbọ́. Ẹjọ́ wẹ́wẹ́ bí ẹyẹ báàkà ìpè tí wọlé ẹ̀yà gbàpò tó wọlé. Hello. 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 Da ó ti rèbété ẹ̀tún tó wá pè
ẹ̀jẹ̀ dẹ́ka polówó ọjà wa náà ẹ̀jẹ̀ dẹ́ka polówó ọjà wa náà tún padà bọ̀ ẹ̀jẹ̀ dẹ́ka polówó ọjà náà. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ gbàlódé tó bòde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectionals beds dining set Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct Furniture ní ẹ ká lọ online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní fọ́nítọ̀ gbàlódé pẹ̀lú owó pọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527 Distinct Furniture ìlú létò rẹwà lélẹ́dùmarè gbé. ṣe ń wí máa gbọ́ bí mo ṣe ń kò ní ibi sọ. Sọlá Mákindé o. Sọlá ẹni tó rí bá ti dá o orí ti dá ẹ náà. ẹni tó rí bá ti dá o orí ti dá ẹ náà. èyí lè pa kádàrá bẹ́ẹ̀ kan lè pa kádàrá lásán aṣọ rẹ̀ àfàyà ni. gbogbo bí mo ṣe ń wí ọmọ bọ́lá ọ̀hún àìlè. olúwayé fún ìbí o.
àtẹwọ́ mo bá là yóò ẹni tó kọ́ ọmọ bọ́lá ọ̀hún. Kálukú ló mórí wálé ayé orí kálukú yàtọ̀. Ẹ máa forí táyé lólu kẹfì ìwé tí kan ìdè o. Ìyá méjì tó bímọ òun kan ti mọ̀. Bí kálukú ló mórí ẹ̀ wá. Ẹ máa forí àdìfá kẹfì ìwé tàdé fún àìjọ wọn bọ́ láwọn. Àtẹwọ́ mo bá là mí ó ẹni tó kọ́ ọmọ bọ́lá òun. Yerox of Africa Media Productions iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe Akínwọnú Ọláyéròkun the authentic African MC ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀-èdè Yorùbá tó gbọngbọ́n àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe ẹ kàn sí Yerox of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101 ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà ní Canada London France ní Europe lórílẹ̀‐èdè Nàìjíríà kódà bó ṣe Iraq àbí Afghanistan àjọ lọ ni Yerox of Africa Media Production God first the secret of success gbogbo gitẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà tó dúnnídún. ẹ tún káàbọ̀ padà sórí ètò ẹ fura ní DNC rédíò ohun tá à ń gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí òun la pè ní ẹlẹ́jọ́ wẹ́wẹ́ tẹ́ bá fẹ́ pè wọlé tẹ́ fẹ́ bá wa dá ṣètò 817-717-5685 òní nọ́mbà tẹ́ pè tẹ́ fi wọlé tẹ́ fi láǹfààní àti bá wa dá ṣètò ẹ fura. Gbogbo ibi tẹ́ ẹ ti lè máa jẹ̀gbádùn DNC rédíò tẹ́ ẹ ti lè máa gbọ́ DNC rédíò bẹ́ẹ̀ bá lọ sí wẹ́bsáìtì wa www.distinctradio.com kìtìkìtì lẹ́ẹ̀mọ̀ gbọ́ DNC rédíò ìpè kan ti wọlé ẹ̀já gbàgbé tó wọlé iná. Hello. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Orúkọ mi ni Jọkẹ́ láti Dallas. Ẹ kálẹ́ o. Ìjọba ẹ̀ka ẹ̀kú dédé. À ń gbádùn prógrámù àwa nìyẹn o. Mo ti pẹ́ tí mo ti máa ń gbádùn prógrámù bọ̀ ilé ìtẹ́ gbó alálẹ̀ ó ti le jù. Mo expect wọ́n lè fi ṣe prógrámù láéláé. Tí mo gbọ́ báyìí mo ní wá o. Mo ní èèyàn kan tó jẹ́ wípé yes kò dá kéèyàn máa rojọ́ jù lóòótọ́. Ó yẹ kéèyàn mọ ìwọ̀nba nǹkan téèyàn máa ṣe. Ọ̀rẹ́ yẹn nǹkan tó dalé wọn rú ti èní lé ní ẹjọ́ iná ni. Bóyá ọkọ ẹ ṣe nǹkan tí ò dáa ó sọ̀rọ̀ yẹn láàrin èèyàn tí ẹ̀ kó ti sọ àṣé wọ́n rìkọ́ọ̀dù gbogbo ọ̀rọ̀ yẹn ni wọ́n padà ni wọ́n lọ fi eléyìí tí wọ́n ti rìkọ́ọ̀dù yẹn náà lọ fi wọn ọkọ ẹ̀ tán fi dalé ẹ̀rù ọwọ́ Ọlọ́run nílé yẹn ṣì wà títí dè ní ilé ni inú mi dùn pẹ̀lú program yìí o mo wish káwọn obìnrin ẹgbẹ́ mi kan gbọ́ so that àwọn náà máa mọ orú nǹkan tí wọ́n máa sọ níta ààrẹ ṣe gan ni pẹ̀lú program yìí o ọgbọ́n yín ò mà ní dàrú o ìmọ̀ yín náà mà ní dàrú ẹ ṣe gan ni o. Ó dàárọ̀ sà bye. ṣe wọn dúpẹ́ ìyá fi òkè láti Dallas àwọn tó àti wọn bá wà dá ṣètò ẹṣẹ wọn dúpẹ́. ẹjọ́ wẹ́wẹ́ ẹ̀yin odi tẹ́lòmíì wà àwa tá a wà lórílẹ̀-èdè Amẹ́ríkà
orílẹ̀-èdè àwa Canada àwa London àwa Germany ẹ̀yìn odi lọ́pọ̀lọpọ̀ ẹlòmíín wà nípa ẹjọ́ wẹ́wẹ́ rẹ̀ ẹjọ́ àrògbámi ni òjẹ́ lòmíín ò ti gbà mú tí òjẹ́ lòmíín ò ti méèkì rẹ̀ mú bí àṣà àwọn eléèbó. ní béèyàn bá ti rojọ́ jù béèyàn bá ti jẹ́ lẹ́jọ́ wẹ́wẹ́ ẹni bá jẹ́ lẹ́jọ́ wẹ́wẹ́ ẹni ò bá ti lè rojọ́ jù ọ̀pọ̀lọ́ ọ̀rọ̀ ẹ̀ níbẹ̀ là ìpè kan tó ti wọ̀ ìpè kan tó ti wọlé ìyá tó sáré gbà pé tó wọlé ìtàn. Hello, ẹ káalẹ́ o. Alàgbà Adékúnlé Adé Ìfẹ́. Ẹ̀lẹ́ o bàbá. Ẹ kú àsìkò yìí o. Ó àwa nú o àkú ọ̀rìnrìn. Inú mi dùn fún ọ̀rọ̀ tí àǹtí tí wọ́n sọ̀rọ̀ tán yẹn sọ. Ẹjọ́ wẹ́wẹ́ ilé nìkan kọ́ lẹ́jọ́ wẹ́wẹ́ máa ń dàrú. Ẹjọ́ wẹ́wẹ́ ti bà ayé ẹlòmíì jẹ́ pátápátá. Ohun tó wá burú mbẹ̀ ni pé ẹlẹ́jọ́ ò mọ̀ pé òun rojọ́. Wọ́n yìí mọ̀ ó ti di bárakú àti kékeré ni. Òun ló ti yẹ ká máa kọ́ àwọn ọmọ wa láti kékeré. Bọ́mọ bá ti ń ṣe daddy when you are not here kíníkan kéèyàn á wùyàn láti gbọ́ ohun tọ́mọ náà fẹ́ sọ àmọ́ ohun tó dàbí ipò dáa ni pé kéèyàn ké mọ́ lẹ́nu. tó láti kékeré lèèyàn ti pé kan rókò bó bá dàgbà tán apá ìka wọn mọ́ òun ló ń bá wọn ẹlòmíì dàgbà wọn á rojọ́ títí wọn á ti gbàgbéra níbi táwọn wà ohun tó yẹ kí wọ́n sọ o àti ohun tí ò yẹ ṣe ẹjọ́ mọ́ ń dùn mọ́ wọn ni bígbà téèyàn bá mu fanta ni wọ́n mọ̀ rojọ́ lọ yóò mọ̀ dùn mọ́ wọn lọ. Ìgbà tí mo wà ní Nàìjíríà ọkùnrin kan wà níbi iṣẹ́ wa bẹ́ẹ̀ tí ẹ̀ kì í tiẹ̀ ṣe pé ẹjọ́ wẹ́wẹ́ lásán ẹjọ́ ẹlẹ́jọ́ tí ò kàn ohun tó ṣẹlẹ̀ o ohun tí ò ṣẹlẹ̀ o bí nǹkan yẹn kan bá ṣẹlẹ̀ á fi mẹ́ta kún gbò nígbà tí ó bá sọ. Tí wọ́n bá ti wá gbọ́gà tuntun kan dé sí section wa á lọ máa tẹnu bọlẹ̀ báyìí ni lágbájá sọ báyìí ni tàmẹ̀dù ṣe rí báyìí ni làkàṣègbè ṣe rí. Wọ́n wá gbé ọ̀gá kan wá lọ́dún yẹn kò mọ̀ pé ọ̀gá yẹn kì í ṣerú àwọn tí wọ́n mọ̀ ń fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹ̀yìn. Bọ́gà yẹn ṣe dé ló ti wọlé lọ́ba ló ti bẹ̀rẹ̀ sí tútùkùtù fún yẹn ìyẹn ní kó jókòó ó jókòó ìyẹn bá sọ lórí fóònù ẹni tó wá sọ̀rọ̀ ẹ̀ fún yẹn ìyẹn ní kán lọ pè wá. Bẹ́ẹ̀ nìyẹn ṣe dé ó ní yá everything you told me ó yá mọ́ ọ sọ lójú ẹ̀ ló bá di wò mí wò ọ́. Ìtìjú fúnra ẹ̀ ló wá transfer kúrò ní section yẹn because ara ẹ̀ ò lè gba gbogbo ohun tó ó ti tẹ́ Ọlọ́run mọ̀ tẹ̀ wá. Ẹjọ́ wẹ́wẹ́ adàlérú ó tún lè tẹ́ èèyàn láàrin ọ̀rẹ́ rẹ̀ fàṣírí sí ẹ lọ́wọ́ ibi ó ti ń rojọ́ ó ti rojọ́ gbàgbé àyè gbogbo àṣírí aláṣírí ó ti tú bóde ó ń tẹ́ èèyàn ni. Ọlọ́run mọ̀ tẹ̀ wá ẹ ṣeun ẹ kú ètò. Ẹ ṣeun Alàgbà Adékúnlé Adé Ìfẹ́ ìbọn tí mo ṣe àdúpẹ́ ìpè kan tó ti wọlé ẹ̀kú jágbà tó wọlé hello. Ó ti rèbété ẹ̀tún wàá pè ẹ̀jọ́ wẹ́wẹ́ náà látó ti gbọ́ lẹ́nu àná ti wọlé ẹ̀já àpàdé tó wọlé iná hello. Hello, ẹ káalẹ́ o lótú. Ẹ káalẹ́ o Alàgbà Gideon Òjó. Ok, ẹgbẹ́jọ́ mẹ́ta kan náà o. Ó bàbá ẹkú bójú ọjọ́ sí rí ẹkú déédéé wò. Àwa nìyẹn o. Àkúpalẹ̀mọ́ ọdún abáwa láyọ̀ àtàlàáfíà o. À ń ṣọ̀pọ̀ ọdún láyé o. Àmì àṣẹ Èdùmàrè. A ní ká bá yín dá sétò ti àṣálẹ́ yìí ni o. Ẹjọ́ wẹ́wẹ́ Ọlọ́run ní ṣe wá lẹ́lẹ́jọ́ wẹ́wẹ́ o. Àmì àṣẹ Èdùmàrè. Kéèyàn máa tò bòròbòrò. Gẹ́gẹ́ bí èèyàn bóyá ọkùnrin àbóbìnrin ó yẹ kéèyàn ní àṣírí kéèyàn ní ibi tó máa fi àṣírí sí. Ṣùgbọ́n síbẹ̀ náà kì í ṣe kéèyàn wá tò gbogbo ẹjọ́ láti ìsàlẹ̀ dópin. Nígbà tí Ọlọ́run fẹ́ dá wa ó dá ẹnu ẹyọ kan torí kò fẹ́ ká sọ̀rọ̀ púpọ̀. Ó fẹ́ ká gbọ́ lọ́pọ̀lọpọ̀ torí ẹ̀ ló ṣe fún wa ní etí méjì yẹn ni pé Ọlọ́run ń retí pé kí a gbọ́ ká sì farabalẹ̀ ju ká sọ lọ gbogbo ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ láti wò lọ́tún lósì pé wo ló yẹ ká sọ èwo ló yẹ ká fi síkùn
ṣùgbọ́n tá a bá ń ro ẹjọ́ káàkiri irú ẹni bẹ́ẹ̀ yìí tí ò náṣìírí irú èèyàn bẹ́ẹ̀ kò kí ń jọjú láwùjọ wọn bá ti rí láàkan tó ti ń bá ní ó tún ti ń kẹ́jọ́ ẹ̀bọ̀ nìyẹn ẹni irú ẹni bẹ́ẹ̀ máa ń jẹ́ ẹni ẹ̀tẹ́ ni oríṣiríṣi àpẹẹrẹ bẹ́ẹ̀ ló wà ẹ jẹ́ sáré lọ sínú bíbélì níbì kan ní Jésù ó débì kan wọ́n ní ọkùnrin yẹn ó ti wà létí odò Bẹ́sítánì fún 38 years Jésù wá bí ní ìbéèrè kan ní Jésù bí léèrè pé ǹjẹ́ o fẹ́ ká mú ẹ lára dá àwọn ni mo ti wà ń bí ó ti pẹ́ díẹ̀ mi ò rẹ́ni gbé mi sínú odò náà ni bá ti wo àwòsàn ìbéèrè kan bí ní pé ǹjẹ́ o fẹ́ ká mú ẹ lára dá ẹjọ́ wẹ́wẹ́ ó máa ń jẹ́ kíyàn máa lè nígbà míì tíyàn bá tiẹ̀ jẹ́ lẹ́jọ́ wẹ́wẹ́ tó bá jà tó jàre ẹ̀bi ló máa jẹ gbẹ̀yìn torí pé ojú ẹjọ́ gan kò ní rò bí tí ò yẹ kó rojọ́ dé ọ̀pọ̀lọpọ̀ ló ti tara wọn wọ́n ti gbéra ara wọn lé ayé lọ́wọ́ nítorí ẹjọ́ wẹ́wẹ́ ní ìmọ̀ bóyá kókó máa gbà wá bóyá mo ti sọ ìtàn lórí ètò yìí náà rí nàbí mo ṣáà ti sọ nígbà kan rí ọkọ àti ìyàwó wọ́n rin ìrìn àjò yẹn lè jìn gan-an wọ́n wá dáàrin kan ó ti rẹ̀ wọ́n kò sóúnjẹ gbóúnjẹ tó ń gbé dání ó ti tán kò sóúnjẹ mọ́ wọ́n ṣàyà sí ìlú kan ìlú tó wáyà sí yẹn nǹkan kan wọ́n nílùú yẹn nǹkan tó wọ́n nílùú yẹn ni ẹyin kò sí ẹyin nílùú yẹn ẹni tó bá ní ẹyin owó ńlá ló máa tà góòlù ni ilé tó wáyà sí wọ́n ṣà lọ bá kábíyèsí wa mú wọn fún olóyè kan pé kó lóyè yẹn gbà wọ́n sílé olóyè yẹn wá gbà wọ́n sílé olóyè yẹn wá ní ẹyin nǹkan tó jẹ́ pé ó wọ́n nílùú yẹn ó ní nínú yàrá yẹn ṣùgbọ́n olóyè ò rántí ìgbẹ́yìn yẹn òun tọ́jú ẹ̀ sínú yàrá yẹn kan ló wá gbà wọ́n lálejò sí wá dàárín òun gbà tẹ́bí ń pa wọ́n bẹ̀rẹ̀ sí ní tú yàrá yẹn bá rí ẹyin yẹn àti ìyàwó àtọkọ wọ́n wá ní kí àwọn fi ẹsẹ̀ ẹyin jẹ wọ́n bọ́ sẹ́yìn kùlé onílé ò mọ̀ wọ́n wá mú ẹyin yìí wọ́n wọ́nà àti sè ọkọ lọ sáré wá igi ìgbà tí ìyàwó retí ẹ̀ tí ò rí ìyàwó bá jọ ẹyin mu torí bí ti ń pa wọ́n ṣe bẹ̀rẹ̀ ìjà nígbà tí ìyá ọkọ dé wọ́n bá bẹ̀rẹ̀ ìjà wọ́n jà yìí títí onílé ti dé kí ló dé wọ́n ṣàbá wọn parí ẹ̀ wọ́n kó wọn lọ sọ́dọ̀ ọba gbàgbọ́dọ̀ ọba ìyàwó ọlọ́run wá ṣe pé ìyàwó yẹn kò ń ṣe lẹ́jọ́ wẹ́wẹ́ ìyàwó wa ń bi wọ́n ní pé ìyàwó rojọ́ ìyàwó ní ẹ bá mi bi ọkọ mi ṣé kóun rojọ́ ni àbí kóun ro ẹjọ́ lásán ni àbí kóun ro tẹyin àwọn tó wà lórí ìjókòó wọn ọmọ túmọ̀ nǹkan tó ń sọ ọkọ ẹ ní rojọ́ ni má rojọ́ tẹyin ìyẹn ni pé má jẹ́ lẹ́jọ́ wẹ́wẹ́ ó bá ní dípò kó rojọ́ ẹyin pé ẹyin ló díjà ẹlẹ̀ kó rojọ́ ẹyin tó ń bá ti lè rojọ́ ẹyin tó bá mọ̀ pé òun ló ń rojọ́ ẹyin àwọn jí ẹyin jẹ ni wọ́n máa pa wọ́n nítorí ẹni tó bá jalè nílùú yẹn máa pa wọ́n ni ó bá ní ọkọ mi bẹ́ẹ̀ ṣe rí yìí wọ́n gbà wá lálejò ní láàrin òru ló bá gbà mí lóun fẹ́ bá mi sùn ní ìwà gbà fún nǹkan tó díjà lẹ́nu ẹ̀ bá ní wọ́n ṣàparí ẹ̀ fún wọn pé ìrìn àjò lẹ́wà yín mí ìfẹ́ má bára yín lò wọ́n parí ẹ̀ fún wọn bá bẹ̀rẹ̀ ìrìn àjò wọ́n ti rìn ní ọjọ́ mẹ́ta wọ́n ti bọ́ sílùú mi wọ́n ti rìn jìnnà gan-an ẹlẹ́yin gangan ṣe wàá rí i pé ẹyin òun ni wọ́n ń jà lé lórí ẹyin kò rí ẹyin ń bẹ̀ mọ́ kálóbìnrin yẹn jẹ́ lẹ́jọ́ wẹ́wẹ́ ni a ti rojọ́ kalẹ̀ wọ́n á wá pa wọn torí náà ẹ̀kọ́ tó fẹ́ kọ́ wa ní pé a gbọ́dọ̀ jẹ́ lẹ́jọ́ wẹ́wẹ́ ó yẹ ká lè ní àwọn nǹkan díẹ̀ tá a máa pa mọ́ sí ọkàn ara wa ká má gbé ara wa lé ayé lọ́wọ́ ọlọ́run yóò máa gbà pẹ̀lú wa o ayọ̀ àtàlàáfíà láti ṣọdún ká má rojọ́ wọnú ọdún tuntun ọlọ́run nìkan ni ká máa bá rojọ́ gbogbo nǹkan tá a bá fẹ́ rò tó bá jẹ́jọ́ ọlọ́run nìkan ló lè bá wa ṣe nǹkan tó jẹ́ káwọn èèyàn máa fẹ́ rojọ́ ni wọ́n lè fẹ́ mọ̀ràn wọ́n fẹ́ gbà mọ̀ràn lọ́wọ́ ẹnìkan wọ́n ṣe ń rojọ́ ẹlòmíràn ẹnu wọn máa ń jò ọlọ́run nìkan lálábàárò wa ọlọ́run nìkan la lè bá rojọ́ ẹjọ́ tá a bá fẹ́ bọ́ lọ́run rẹ̀ jẹ́ ká rò ká fi gbàdúrà sí á sì dá wa lóhùn ẹ ṣé olóòtú. ẹ ṣeun àdúpẹ́ alàgbẹ̀dúdọ̀ lòjó láti Connecticut àwọn náà tó pè wọlé tí wọ́n bá wà dá ṣètò ìfura ṣeun gbogbo ẹ̀yìn tẹ̀ bá wà dá ṣètò tẹ̀ pè wọlé ṣe ọgbọ́n àmàtòyé yín agbára láwùrà bí kò ní jọba ìyẹn tí mo gbọ́ ọ̀hún ìyẹn tí mo gbọ́ ọ̀hún jáde Elédùmarè wọ́n túbọ̀ máa fọ̀pọ̀ rọ́pò fún yín ni. àdá sì ní lọ́rùn obìnrin ọ̀dọ́gọ́ mo fẹ́ fi kí n dálàgbà jùjọ́ lò tó sọ kí n fi kí lẹ́yìn àdá sì ní lọ́rùn obìnrin ọ̀dọ́gọ́ ẹlẹ́rú wẹ́rú oníwọ̀n ọjọ́ kan òun dé
èló ń kòkò ara ọmọ ò lébi ẹlẹ́jọ́ wẹ́wẹ́ béèyàn bá ti jẹ́ lẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní máa ń lùrú ẹni bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní yóò lùrú ẹni bẹ́ẹ̀ bá ti jẹ́ lọ́jọ́ wẹ́wẹ́ tó ti pé kò sí irú ẹjọ́ tí ò lè rò kò sẹ́ni tí ò lè rojọ́ fún wẹ́wẹ́wẹ́wẹ́ àti tí wọ́n bí léèrè àti tí wọn ò bí léèrè bí wọ́n bí léèrè ọ̀rọ̀ ẹyọ kan ọgọ́rùn-ún ní ọ̀sọ́lẹ̀ ló já wílẹ̀ kan ta wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì tẹ̀ má lọ bá wọn parí ìjà tó ti ṣẹlẹ̀ nù fámìlì wọn tó ti kúrègbè tó ti ṣẹlẹ̀ láàrin tọkọ láya bí ọdún bíi 5 ọdún bíi 10 lọkọ mi ọmọ sọ bí ìgbọ́ ṣẹlẹ̀ lánàá lóbìnrin mi ọmọ sọ bí ìgbọ́ ṣẹlẹ̀ lánàá ta ló mọ̀ tó rojọ́ fún ta ló mọ̀ ìwé ìyẹ̀wò lọ́mọ tó rojọ́ fún gẹ́gẹ́ bí tí ìyáàfin tí wọ́n bá wà dá ṣètò láti Dallas gẹ́gẹ́ bí tí wọ́n sọ ta ló ǹjẹ́ wọ́n mọ̀ bóyá tó tiẹ̀ ń sọ bóyá wọ́n rìkọ́ọ̀dù rẹ̀ lẹ̀ àti irú ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ gbà ló jẹ́ sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà lẹ́yìn odi ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà lẹ́yìn odi ẹjọ́ wẹ́wẹ́ ìgbẹ́kẹ̀lómi ò ti rí ìgbámú ẹjọ́ wẹ́wẹ́ ẹjọ́ àrùgbami ní ìgbẹ́kẹ̀lómi ò ti rí ìgbámú ní òjẹ́lómi ò ti méèkì rẹ̀ nínú tọ́wà ní òjẹ́ ò ti méèkì ẹ̀ lórílẹ̀-èdè tó ti lọ rí sátìkó pẹ̀lú mi bá kí fóònù mọ́lẹ̀ gbogbo ayé ni ọmọ fóònù gbogbo èèyàn ni ọmọ fóònù ìtí à ń jẹ́ lé wọn lamẹ́ríkà gbogbo ará Nàìjíríà ni ọgbọ́ irú ọkọ̀ tọkọ rẹ̀ nínú mọ́tò tọkọ rẹ̀ rà ṣẹ̀ṣẹ̀ rà fún ilé tọkọ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ rà gbogbo èèyàn yóò rojọ́ rẹ̀ fún àti tí a bilé rè nítójú àwọn ẹni ọ̀hún tójú wọn ò tó bòròbòrò ní ọmọ tó kí àjẹsùn lé wọn lánàá gbogbo ayé ni ọgbọ ìjọ wà bẹ nínú ẹni ìjọ omi èèyàn nínú èèyàn irú èèyàn wo lọmọ tó ń rojọ́ fún ẹni tó wà lódì kejì fóònù lọ́hùn irú ọkàn wo ló rò pé irú ẹni bẹ́ẹ̀ fi ń gbà irú ọkàn wo ló rò pé irú ẹni bẹ́ẹ̀ fi ń gbọ́ ṣé gbogbo àwọn tó rò pé òun rojọ́ rí ìrètí ṣẹlẹ̀ sí ọ tí gbogbo àwọn tó rò pé òun sọ̀rọ̀ rí òun fún tó sọ̀rọ̀ pé gbogbo wọn náà ló rò pé wọ́n fi ọ̀dẹ́nu. ọ̀pọ̀lọpọ̀ ewu ń bẹ nídìí ẹjọ́ wẹ́wẹ́ àfikáyà àfúrá ni torí wípé pàǹsá òfúra pàǹsá jáná àjà òfúra àjájì onílé tí ọba fúra òye kò lẹ́rù lọ ni. ọ̀dẹ̀ lẹ́jọ́ wẹ́wẹ́ ìkankan kò wá gbọ́ nígbà wà ìkankan tó ṣẹlẹ̀ nígbà wà kéékèèké tá sọ létí wọn sọ létí ìtìá ọ̀dẹ̀ lẹ́jọ́ wẹ́wẹ́ ọ̀dẹ̀ tí ń dèrè tí ń dàjà nà kú pé kò sí irú ọ̀dẹ̀ bẹ́ẹ̀ ò lè dà kò sí tó fẹ́ dà tí ò lè dà bọ́ fẹ́ dọ̀bọ̀ yọ dọ̀bọ̀ bọ́ fẹ́ jàǹkú yọ dàjà nà kú irú ọ̀dẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ àlọ́ rẹ̀ ọ̀fàǹjànú yàwó ọmọ fàǹjànú lẹ́nu tó ń fẹ́ yàwó ẹ̀já jẹ pépèpé tọ́ra kókó wa ti lọ lórí ètò ìfura kò ti lọ. ibi ó ti wá sọ̀dí àwọn agbára tó ní ìfẹ́ wọ̀ lọ́kàn ni wọ́n á rojọ́ bòròbòrò nítorí gbogbo agbára tó ní nítorí fún ìyàwó rẹ̀ òun á máa dérin òun á máa di kìnìún bọ́ bá wù òun lè dàmọ̀tẹ́kùn bẹ́ẹ̀ ni ìyá ọdẹ ń bẹ lọ́dẹ tí ń gbọ́ nǹkan ọmọ rẹ̀ ń wí ṣáàjókòó ló lé góńgó ìyá jókòó ní gbọ́n tí ń wí ọdẹ kan náà ló ní bọ́rọ̀ bá wà ọdẹ tí ń tó bòròbòrò fún ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé rẹ̀ ọdẹ kan náà ló ní bọ́rọ̀ bá wà dojúrú tán òun lé dìrò bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ gbé mọ́ lẹ́nu ọdẹ ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ọpẹ́lọpẹ́ pé ìyá rẹ̀ gbé mọ́ lẹ́nu ń jọ náà ló jẹ́ kúrò ọdẹ ọ̀hún ní òjò ti bá ṣẹlẹ̀ jàmbá tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹjọ́ wẹ́wẹ́ rẹ̀ ní òjò ti bá ṣẹlẹ̀ jàmbá ọ̀hún ní òjò ti bá rìn. èrò mi lọ fẹ́ sọ pé bọ́rọ̀ bá kájàǹgbà tán tọ̀rọ̀ díjú tán nínú gbòmí òun bá ti lọ rí sọdẹ tọ́nà bá dí pátápátá òun á máa di èrò mi lọ fẹ́ dákọ ṣùgbọ́n ìyá rẹ̀ òjò pèdélẹ̀ ǹjọ́ ìjà wá ṣẹlẹ̀ láàrin wọn àti ìyàwó ọ̀hún àjànà tó fẹ́ yàwó ǹjọ́ ìjà ṣẹlẹ̀ láàrin wọn ọpẹ́lọpẹ́ wípé
kọ̀dá kọ rò mí tán nígbò dírò mi gbogbo tó dà bọ́ bá dirin àjànú tó fẹ́ yàwó ìyẹn náà yóò dẹ̀fọ̀n bọ́ bá di kìnìún ìyẹn náà ó di kìnìún bọ́dà jànàkú ìyẹn náà dá jànàkú bọ́dà àmọ̀tẹ́kùn ìyẹn náà dá àmọ̀tẹ́kùn wọ́n jàjàjà wọ́n jáde tí odò bẹ́ẹ̀ ló ti wá ráyè tó ti dìrò mi ṣùgbọ́n torí wípé kò pé jálẹ̀ pé èrò mi fún àwọn òun lè dìrò mi ìtọ́ gbẹ̀mí ọ̀dẹ ọ̀la ìjọ náà lọ́dún náà lọ́wọ́ ìtàn tí àgbọ́lẹ̀nu àwọn àgbàlagbà tá a pẹ́lẹ́ nu àwọn àgbàlagbà ni ló já sọ wípé èwù tí kò gbẹ̀ ní ti ẹjọ́ wẹ́wẹ́ kì í ṣe kéré ní ẹjọ́ wẹ́wẹ́ àmọ́ àdálérú ẹjọ́ wẹ́wẹ́ àmọ́ àdàgbé sí ayé yẹn rú ẹjọ́ wẹ́wẹ́ àmọ́ jẹ́ kéèyàn tó padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ ẹjọ́ wẹ́wẹ́ àmọ́ jẹ́ kéèyàn tó padà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹjọ́ wẹ́wẹ́ àmọ́ jẹ́ kéèyàn padànù téèyàn ti ní ẹjọ́ wẹ́wẹ́ a sì máa gbé ní láyé lọ́wọ́ rẹ̀ ní ọba ní ọ̀sáyé ẹni ìwú ẹni bẹ́ẹ̀ ń tanra rẹ̀ jẹ ni ìyàfíjọ tó já sọ wípé ta ni wọ́n kò jọ ìyàwó tiẹ̀ fún ta ni wọ́n kò jọ ọkọ tiẹ̀ fún àwọn wo ló ń tọ́jú ọmọ rẹ̀ níwájú níṣẹ́jú tiẹ̀ àwọn wo ló ń tọ́jú ọ̀kẹ́ ṣẹlẹ̀ lábẹ́ ilé tìyín fún ẹ̀ ń rora yín fún sún ẹ̀ ń rora yín fàjẹ́ àyè sì ń bẹ níbi tí wọ́n ti fi bọ́ọ̀ rọ̀ fún jẹjẹ àlàyé jókòó rẹ̀ kalẹ̀ níbi tí wọ́n ti fa wòrìṣà rọ̀rìṣà àyè ti ń bẹ lóde ọ̀fun tó ti ń bẹ ní mọ́rì àgbàdá àyè sì ń bẹ níbi òkú onídèta jẹ́jẹ́ wọn ọ̀jẹ̀láyé tó jẹ tiẹ̀ tọ́lọ̀ rẹ̀ lórí fàyè àyè ò ní yí ó wẹ̀ níbẹ̀ àyè ò ní yí ó gbè mí ẹni ó wà ń gbangba tọ́lọ̀ rẹ̀ fẹ̀dí ara rẹ̀ fàyè àyè a sì ti wẹ̀ níbẹ̀ wọ́n a sì ti kọ̀rọ̀ torí pé àyè ní kọ̀rọ̀ tó pọ̀ ṣùgbọ́n Elédùmarè kò ní jẹ́ ká yóò fẹ̀mí àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé gbogbo èyí olólùfẹ́ ètò ẹ̀fúnra ní DNC rédíò Elédùmarè òkè fìyà sí kọ̀rọ̀ ayé o ẹ̀jẹ̀ àfúrà lórí ẹjọ́ wẹ́wẹ́ ẹjọ́ àrògbámi ẹ̀jẹ̀ akẹ́nu wa níjànú ẹ̀jẹ̀ àsọ̀fọ́lọ́ kó tilẹ̀kùn ẹnu wa nígbà ọ̀rọ̀ burúkú bá ń bọ̀ nígbà ẹjọ́ wẹ́wẹ́ bá ń bọ̀ nígbà ẹjọ́ àrògbámi bá ń bọ̀ Elédùmarè ò tilẹ̀kùn ẹnu wa àní kó sì máa ń pè ayé o ayé ò sì ní ti bí ẹjọ́ wẹ́wẹ́ wọn ní ti mú wa o ṣùgbọ́n ẹ̀jẹ̀ káwa náà kẹ́nu wa níjànú àti wá lọ́sẹ̀ yìí lórí ètò ìfura a tún padà lọ́sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè títí ìjọ mẹ́jọ Alhaji Kesi Badru olùlé ètò ìfura ní DNC rédíò èmi Olúwaṣèyí Akínwọ̀nú Ọláyé Ògún ọmọ yẹn ẹlẹ́kọ̀ọ́ lójúde Olúyọ̀lé èmi náà sì lákọ́kọ́ ètò ìfura títí ìjọ mẹ́jọ tá a tún pàdé ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá torí pé kì í dá lóko kó para lé àjà ò ní tì kó pèrò ọ̀nà pípẹ́ lọ́mú wú pẹ́ nílé àárọ̀ àwọ̀ fọwọ́ pawú á sì fèrè ìjọbi kéwèkéwè ò ní káwọn ìpè tiwa lọ ṣàgbàṣàgbà ò sì ní ṣàwọ̀ àgbà àṣà kú àwòdì àrùn kò ní gbé wà lọ́mọ lọ láṣẹ Èdùmàrè ó tún dijọ́ mẹ́jọ.
bọ́kọ̀rọ̀ fún bòrọ̀sà ó máa dé bùdé padà ilé kókó ìyẹn màmá ní gbàgbé ilé mádélé mi o. Yerox of Africa Media Productions iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe Akínwọ̀nú Ọláyéròkun the authentic African MC ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀-èdè Yorùbá tó gbọ̀ngbọ́n àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe ẹ kàn sí Yerox of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101 ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà ní Canada London France ní Europe lórílẹ̀‐èdè Nàìjíríà kódà bó ṣe Iraq àbí Afghanistan àjọ ń lọ ní Yerox of Africa Media Production God first the secret of success gbogbo gitẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà tó dúnni dún. Distinct furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture ìgbàlódé tó bòde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectioners beds dining set Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ gbogbo ẹ̀yin tọ́lọ́run bá ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct furniture ní ẹ ká lọ online shopping wà ní Distinct furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ péye tí ń jàǹfààní furniture gbàlódé pẹ̀lú owó pọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct furniture 952-212-6527 Distinct furniture ìlú létò rẹwà lélẹ́dùmarè gbé. bèbí mi ṣe kọlọ ẹ o kájọ máa rọ́ọ̀kì. àgbà ló tọrọ lọ ọba ló tẹyìn rí fan Sectenise Jewelries tó kalẹ̀ sí 3269 98 Circle North Brooklyn Park ní Minnesota lamẹ́ríkà àwọn níta jewelry àti lace fabric tó jojú ń gbèsè tẹ́ bá wá fẹ́ ró dẹ́dẹ́ tẹ́ fẹ́ kàdúdú lójú ayẹyẹ yín ẹ má yàsọ́ tún ẹ sì má yàsọ́ sí Sectenise Jewelries ní kẹ́ ẹ lọ tààrà fún unique classic àti elegant design fún onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe bá a ti rìn lákòóní ilé láti kẹsàn-án ròde ẹni ó bá wà mójú ògùn ní ẹjọ́ pàbínrè Sectenise Jewelries ní tó bá dibi yẹrí etí ẹ̀gbọ́rùn àti tọwọ́ àwọn aṣọ lẹ́ẹ̀sì tó kún dẹ́dẹ́ ti gbẹ́wọ̀ ẹ̀ ní yọrìkété 651-235-7523 ní nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ẹ̀ tó gbọ́ nọ́mbà wọn lẹ́ẹ̀kan sí 651-235-7523 wẹ́bsáìtì wọn ni www.sectenisejewelry.com Sectenise Jewelry ọ̀gá nìkan láwùjọ.